ìwé ìròyìn díngí oòdùà ìwògbè ọmọ Odùduwà. A kú dédé àsìkò yìí wọ́n ní àkójọpọ̀ ìròyìn láti iléeṣẹ́ ìwé ìròyìn díngí oòdùà ìwògbè ọmọ Odùduwà. Peter Ògúnlẹ̀yẹ ń lo níròyìn yín ṣáájú kókó inú ròyìn. Ìwé ìròyìn díngí oòdùà mi ìpínlẹ̀ Ekiti títí níbi ayẹyẹ Ọ̀ní Ayiyẹ Kete Media Award 2025. ìwé ìròyìn díngí oòdùà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Bẹ̀rẹ̀ láti ọjọ́ Àlàmísì ọjọ́ karùndínlógún oṣù karùn-ún ọdún 2025 ní ìpínlẹ̀ Èkìtì. pàápàá jùlọ Ìdó-Fábọ́rọ̀ Èkìtì olú ìlú ìjọba ìbílẹ̀ Ìdó-Òsì Tí ń rọ́ kẹ̀kẹ́ fún ìgbáradì ayẹyẹ àmì ẹ̀yẹ ìdálọ́lá pàtàkì tí ó ga jùlọ. Ọ̀ní Ayiyẹ Ekiti Kete Media Award 2025. Èyí tí ó wáyé ní ìlú náà ní ọjọ́ Jímọ̀ ọjọ́ karùndínlógún oṣù karùn-ún ní dédé agogo 10 òwúrọ̀ ní ààrẹ Ganiyu Afọlábí tó jẹ́ alága ìgbìmọ̀ àgbà ṣáájú iléeṣẹ́ ìwé ìròyìn díngí oòdùà lọ ṣe àbẹ̀wò iṣẹ́ sí ilé ìfowópamọ́ First Midas Microfinance Bank tí ó wà lọ́nà Ìdó sí Òṣì Èkìtì. lásìkò àbẹ̀wò náà ọ̀gá ilé ìfowópamọ́ yìí ọ̀gbẹ́ni Ọláolúwa Onígbìlé dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìgbìmọ̀ ìwé ìròyìn yìí fún irú àbẹ̀wò ńlá tí wọ́n ṣe sí ilé ìfowópamọ́ náà. Ó sọ àwọn àǹfààní pàtàkì ilé ìfowópamọ́ náà ní bíi yíyánilówó, ṣíṣe ìrànlọ́wọ́ fún ènìyàn kí àṣírí wọn lè máa bò. Ó wípé iléeṣẹ́ ti ní ẹ̀ka káàkiri ìpínlẹ̀. Olóyè ààrẹ Ganiyu Afọlábí tó jẹ́ alága ìgbìmọ̀ ayẹyẹ náà béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ àjọṣe tí ó dára pẹ̀lú iléeṣẹ́ ìfowópamọ́ yìí. Alága àti olùdásílẹ̀ iléeṣẹ́ ìwé ìròyìn díngí oòdùà Àwíṣẹ Sunday Agbájéjágin fi ìdùnnú rẹ̀ hàn sí ìdásílẹ̀ ilé ìfowópamọ́ yìí tí ó sì kan sára sí alága àti olùdásílẹ̀ ilé ìfowópamọ́ náà. Èyí ni ẹnjìnìà ọmọọba Charles Olúṣẹ́gun Adékúnàjọ fún ìfẹ́ tí ó ní sí ìlú rẹ̀. Ọ̀gá àgbà ilé ìfowópamọ́ yìí fi ọwọ́ sọ̀yà pé àjọṣe gidi máa wà láàrin ilé ìfowópamọ́ First Midas Microfinance Bank àti iléeṣẹ́ ìwé ìròyìn díngí oòdùà. Nígbà tí ó di dédé aago 3 ọ̀sán ni olóyè sa ambassador ọba Samuel Àánú Ìjítì tí ó jẹ́ alága àti olùdásílẹ̀ iléeṣẹ́ Evershine Film and Travel Nigeria Limited tí ó wà ní Ìsìnkàn, iléeṣẹ́ pàtàkì tí ó máa ń bá ní ṣètò bí a ṣe lè lọ sí ìlú òyìnbó ní ìrọ̀rùn láìsí àwúrúju, ló ṣáájú ìgbìmọ̀ ìwé ìròyìn díngí oòdùà lọ ṣe àbẹ̀wò sí kábíyèsí His Imperial Majesty ọba Captain Ayọ̀rìndé Ìlọ̀rí Fábọ́rọ̀ Ajíbóyèdé III olójúdó Ìdó Èkìtì ní ààfin rẹ̀. Gbogbo agbára tẹ ní ọkàn tẹ ní láti fi tún ìlú yìí ṣe Ọlọ́run ọba àdọ́bù ẹ̀ nílọ́tún ó láṣọ yìí ẹ tó bá ti ń wó lọ tó bá ti. Akọ̀wé ìgbìmọ̀ ayẹyẹ náà Dr. Samuel Adéwọlé Actor Samba dúpẹ́ pọ̀ lọ́wọ́ ọba olójúdó fún gbígba àlejò wọn. Ó gbàdúrà ẹ̀mí gígùn lórí ọba àlàyé náà. Nínú ọ̀rọ̀ kábíyèsí bẹ́ẹ̀ ṣe táwọn èdè bíi ayọ̀ láti padà inú mi dùn ó ti tó oṣù méjì ló ti ń pláàni kìíní ó ṣe àpèjúwe olùdásílẹ̀ ìwé ìròyìn díngí oòdùà Àwíṣẹ Sunday Agbájéjágin gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì nínú ògo ìlú Ìdó Èkìtì àti ìpínlẹ̀ Èkìtì lápapọ̀. Kábíyèsí inú òun dùn gidi sí àwọn ìgbésẹ̀ olùdásílẹ̀ ìwé ìròyìn díngí oòdùà. Ó wá kan sára sí Àwíṣẹ Sunday Agbájéjágin pé Ọlọ́run lò ó láti ṣe ìwé ìròyìn aládàáni aláwọ̀ oríṣiríṣi tó jẹ́ kìkìdá èdè Yorùbá pọ́nbélé ni wọ́n fi kọ́ àkọ́kọ́ irú rẹ̀ ní ilẹ̀ Yorùbá, the first colour Yorùbá magazine in South West. Ọjọ́ àbámẹ́ta ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2025 ní rẹpẹtẹ àríyá àmì ẹ̀yẹ ìdálọ́lá náà ní Fábọ́rọ̀ Hall ìlú Ìdó Èkìtì. Dédé agogo 12 ọ̀sán ni ayẹyẹ náà bẹ̀rẹ̀. Inú ilé náà kún fọ́fọ́n. Àwọn èèyàn pàtàkì wà ní ìjókòó. Àwọn ọba aládé tí ó jókòó rẹpẹtẹ lára àwọn ọba yìí ni ọba Ajíbẹ́wà Ọlọ́rìn ìlú Ọ̀rìn Èkìtì, Ọlọ́rà ìlú Ọ̀rà Èkìtì, Ọbalógun ti ìlúgún Èkìtì. Bákan náà ni His Royal Majesty ọba David Ọláwùmí Ọlọ́fínládé Ajígbáruru Ọlọ́jà Ọwátẹ̀dó Èkìtì, His Imperial Majesty ọba Captain Ayọ̀rìndé Ìlọ̀rí Fábọ́rọ̀ tí àwọn olórí wọn sì wà pẹ̀lú wọn. Ààrẹ Ganiyu Afọlábí alága ìgbìmọ̀ àgbà ni ó fi ọ̀rọ̀ ìkíni káàbọ̀ síde ètò ọjọ́ náà. ìbálòpọ̀ Ọlọ́run ọmọ Olódùmarè tó sùn fún àwọn èèyàn ní ìmọ̀ tí ìmọ̀ tó sì mọ́ni lára bí ènìyàn. Ní orúkọ bàbá
bàbá wa kábíyèsí wa Captain Ayiyẹ Ìlọrin Fábọ́rọ̀ ẹ mọ̀ pé gbogbo olóyè ló kọ́. alága ayẹyẹ ọjọ́ yìí ọmọọba ẹnjìnìà Ṣẹ́gun Adékúàjọ tí ọ̀gbẹ́ni Omígbìlé tí ó jẹ́ ọ̀gá ilé ìfowópamọ́ First Midas Microfinance Bank ṣojú rẹ̀ ni ó ka ọ̀rọ̀ ìránṣẹ́ alága ayẹyẹ náà. nínú ọ̀rọ̀ alága ó gbóríyìn fún ìwé ìròyìn díngí oòdùà àti gbogbo òṣìṣẹ́ wọn wá kí ọba fún bí àsìkò rẹ̀ ṣe ń túbọ̀ mú ìlọsíwájú rere bá ìlú Ìdó Èkìtì nínú ìdánilẹ́kọ̀ọ́ lórí ṣíṣe àpọ́nlé nǹkan tiwantiwa. olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà Honourable Dr. Ṣọlá Ògúnṣínà FCA FCTI CFA ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. buyì láti bọ̀wọ̀ láti gbóríyìn láti ṣe àyẹ́sí láti ṣe sàdánkátà àwọn tí ó kújú nínú gbogbo ọ̀nà bóyá nínú iṣẹ́ àbí nínú ìṣe àbí nínú ìṣe wọn kódà pé ní àpọ́nlé nìyẹn. ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ẹni bí mo ṣe fi káàdéèsí o torí kí ni bá ṣe kí orí adé nílẹ̀ Yorùbá nìyẹn à á kí wọn tọ̀wọ̀tọ̀wọ̀ à á kí wọn tàpọ́nlé tàpọ́nlé à á kí wọn tìyìtìyì à á kí wọn tẹ̀yẹtẹ̀yẹ tó jẹ́ ara àwọn tí à ń gbéyẹ̀wò lónìí. kí ni àwọn nǹkan tiwantiwa ó bẹ̀rẹ̀ lórí àṣà. kí ni àṣà wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nínú kíkíni nínú wíwọ aṣọ nínú ṣíṣe àpọ́nlé nínú ohun jíjẹ nínú èdè lóríṣiríṣi nínú ṣíṣe àwọn ìrántí àwọn bàbá láwa kíkàràmá sì ti mọ́ àwọn ohun ìṣẹ̀báyé àwọn nǹkan tó jẹ́ tiwantiwa tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí nìyẹn. lẹ́ẹ̀kan sí mo kí arákùnrin mi Ẹ̀mí Ọlágbájé àti àwọn ààrẹ àti àwọn board of trustees chairman àti gbogbo àwọn ìsọ̀gbìn wípé iṣẹ́ kìrìkìrì tẹ́ bẹ̀rẹ̀ lónìí Ọlọ́run á fi yìnyín tó bá yá Ọlọ́run á fowó yìnyín á fún rere yìnyín. nínú àgbélékọ. ó ṣe lálàyé bí ó ṣe dára tó kí a ṣe àpọ́nlé nǹkan tiwa. ó júwe pé irú eléyìí ni olùdásílẹ̀ ìwé ìròyìn díngí oòdùà ń ṣe torí wọn ò fẹ́ kí èdè Yorùbá tí ó jẹ́ nǹkan tiwa ó bàjẹ́. ó gbé òṣùbọ̀ káre fún ìwé ìròyìn díngí oòdùà nínú ọ̀rọ̀ àwíṣẹ Sunday Àgbàjẹjàgìn níbi ayẹyẹ náà. ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó jẹ́ kí ọjọ́ náà bá wa láyé. bákan náà ni àwíṣẹ Sunday Àgbàjẹjàgìn dúpẹ́ púpọ̀ pé Ọlọ́run jẹ́ kí èrò rere ọkàn òun láti kékeré wá sí ìmúṣẹ. ó ṣe lálàyé pé nítorí pé òun kò sùn ni Ọlọ́run ṣe mú òun sún síwájú nígbà gbogbo. ó wá rọ gbogbo ènìyàn láti má ṣe wo tàbí gbọ́ ọ̀rọ̀ ẹ̀gàn ní gbogbo ìgbésẹ̀ wọn kí wọ́n lè máa gòkè dé ibi gíga. ó ṣe lálàyé pé òun Sunday Àgbàjẹjàgìn tí kò jẹ́ nǹkan kan lójú ènìyàn wá ń bá àwọn olóyè ọba gómìnà ààrẹ àti àwọn ènìyàn pàtàkì láwùjọ jókòó pọ̀. ó ní àánú ńlá ni òun rí gbà lọ́dọ̀ Ọlọ́run. ó ṣe lálàyé pé ìwé ìròyìn díngí oòdùà ti kúrò ní ìwé ìròyìn abẹ́lé. ó ní káàkiri àgbáyé ni wọ́n ti ń ka ìwé ìròyìn náà. ó ṣe lálàyé pé yíya ọjọ́ náà sọ́tọ̀ láti ṣe àpọ́nlé His Imperial Majesty ọba Captain Ayọ̀rìndé Ìlọrí Fábọ́rọ̀ jẹ́ láti fi ẹ̀mí ìmoore hàn sí ọba náà lójú ayé rẹ̀ fún ìfẹ́ rẹ̀ sí ìlọsíwájú àwọn ọmọ ìlú Ìdó Èkìtì. ṣíṣí àwòrán gàgàrà àti iléeṣẹ́ ìwé ìròyìn díngí oòdùà gbé sílẹ̀ fún ọba olóyèdè ìlú Ìdó ni wọ́n bẹ̀rẹ̀ gbígba àmì ẹ̀yẹ ìdálọ́lá inú His Imperial Majesty ọba Captain Ayọ̀rìndé Ìlọrí Fábọ́rọ̀ àti olórí Ngozi Ìlọrí Fábọ́rọ̀ dùn púpọ̀ fún ẹ̀bùn pàtàkì náà. lẹ́yìn èyí ni wọ́n fún àwọn ènìyàn pàtàkì láwùjọ ní àmì ẹ̀yẹ ìdálọ́lá jùlọ Ọ̀nìwùyí Ọ̀nì Ayiyẹ. lára àwọn tí ó gba àmì ẹ̀yẹ náà ni ọba David Ọláwùmí Ọlọ́jàwà ìlú Ọ̀wátẹ̀dó Èkìtì, ọmọọba ẹnjìnìà Charles Olúṣẹ́gun Adékúnàjọ, wòlíì àgbáyé Ajínrere Sam Olúalọ́, Honourable Dr. Ṣọlá Ògúnṣínà, arábìnrin amòfin Olúṣọlá Asọ́nibárẹ́ Godwin, Honourable Olúwarótìmí Àfọlábí Wonder, Senator Sìnrìn Olúwọlé Fásuyì tí ó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, olóyè gíga Sunday Ọláyọkùn Kester, alàgbà Olúwaṣògo Ajíbùlú, arábìnrin Bọ́láńlé Janet Ọmọtọ́ṣọ́, ààrẹ akọgun Táyé Arógunmátìdé, Comrade Pharmacy Kọ́lápọ̀ Joshua Ọlátúndé, alága NSC ìpínlẹ̀ Èkìtì, olóyè Lawrence Òní Ọ̀jáọmọ Sàpẹ̀tù, ọ̀gbẹ́ni Olúmídé Owótúyì Adéníran, olùkọ́ àgbà ilé ìwé Èkìtì parapọ̀, ambassador Adégbémiga Táíwò Adélàńwò, gbajúmọ̀ olóṣèlú láti ìlú Òṣogbo,
sẹ́ríkì Garuba Usman sẹ́ríkì Hausa Ìsẹ̀ Èkìtì ọ̀túnba Sunday Adéwùmí Àkànjí ajínrere Kingsley Dúrójayé láti olóògbé Ọláyíwọlá Ọ̀yáwá ọ̀gá àgbà Adánimógo Ìdó Èkìtì olóògbé Olóyè Jimoh Aliu. Lára àwọn ènìyàn pàtàkì tí ó wà níbi ayẹyẹ náà ni ọmọọba Adéníyì Adédoyin Adébáyọ̀ Babáṣúkúdì ọmọọba Adéfẹ́mi Òjùpágógó ààrẹ ẹgbẹ́ oníwèé ìròyìn aládàáni ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni Akínnáyàjọ́ olóòtú àgbà ìwé ìròyìn Trumpet ọmọọba Sunday Oyèdélé arábìnrin Juliana Ọlálẹ́yẹ tí ó jẹ́ ẹ̀gbọ́n fún olùdásílẹ̀ ìwé ìròyìn náà ni ó wá ṣojú ẹbí Àgbájé. Àwọn ìgbìmọ̀ òṣìṣẹ́ ìwé ìròyìn Díngí Oòduà bíi Motúráyọ̀ Ògúnmilúà Ọmọ́wùmí Àgbájé Rachel Àgbájé Fóyèkẹ́mi Yínká Àgbájé Ìdòwú Àgbájé Captain Ṣeun Ayẹni Comrade Ebenezer Ògúnlẹ̀yẹ tí ó jẹ́ alága Ratau Cultural Center Àkúrẹ́ gbogbo wọn ló péjú pẹ̀lú ìdùnnú àti ayọ̀ síbi ayẹyẹ náà. orúkọ mi ni ọ̀gbẹ́ni Sam Adéwọlé tí gbogbo èèyàn mọ̀ sí actor. ọ̀rẹ́ tímọ́tímọ́ láti kékeré ẹbí iṣan ọrùn la ṣe súnmọ́ ara wa a sì dúpẹ́ lọ́wọ́ lọ. inú mi dùn gidi gan-an nígbà tí a parí ẹ̀ lónìí ohun tí mo kọ́kọ́ ṣe ni pé mo bá ara mi yọ̀ nítorí tí ọ̀rẹ́ ẹni bá ṣe àṣeyọrí tí inú ẹ̀ bá mọ́ sí ìwọ náà ṣe kí ni o ṣe àṣeyọrí náà ni. orúkọ tèmi ni olóyè ààrẹ Ganiyu Afọlábí tó jẹ́ alága ìgbìmọ̀ ètò tí a ń ṣe lónìí ìrètí bí Oòduà láti nǹkan bí ọdún mẹ́rìndínlógún sẹ́yìn títí di àsìkò ẹni tá a bá ní orí ọ̀pẹ ara ògbébí òtún ní ọ̀rọ̀ olúwa rẹ̀ torí aláàárẹ̀ gùn pa inú mi dùn ayọ̀ mi kú. Abíọ́lá ọmọ Akínnáyàjọ́ ní orúkọ ti tèmi. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé àdá ọjọ́ pé àdá ìgbà sì kò. A dúpẹ́ fún gbogbo àwọn agbátẹrù iléeṣẹ́ ìwé ìròyìn Díngí Oòduà wípé wọ́n kú iṣẹ́ wọ́n ti gbìyànjú. Látinú ìwé ìròyìn Díngí Oòduà Ìwògbè ọmọ Odùduwà Peter Ògúnlẹ̀yẹ ló ń kà sí ti ìgbọ̀yìn àkùdédé àsìkò yìí. Díngí Oòduà o, ẹ̀kàwé ìròyìn ká máa fi mọ bí ọ̀rọ̀ ti ṣe.